ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tuntun. Ajé yálẹ̀ mi mo ṣẹ̀ràn ọ̀gẹ̀dẹ̀. Ìyàwó ọjọ́ mi. Ajé wá mi wá o. Ajé òkúkú sórí sọ́kùnbí. Ṣẹ̀ràn ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ti tèmi Akínṣọlá Nurudeen Adékúnlé Mátàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀. Ètò ajé òun náà ni ètò tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán tiwa Ajé tẹlifíṣàn. Ajé òun lètò, ètò òun lajé. Tá a bá ń sọ̀rọ̀ ajé, ajé ògúngúnnísọ̀ onísọ̀ bòjí. Ajé ọ̀wọ́nrán olókùnsẹ̀ ní adé, ajé abara le koko bí ọ̀tá. Èmi a mọ̀ pé ajé jẹ́ ní ọ lọ́wọ́ mọ̀ jẹ́ kí n ní ẹ lọ́rùn. Ajé ògúngúnnísọ̀ onísọ̀ bòjí. Ajé ọ̀wọ́nrán olókùnsẹ̀ ní adé, ajé abara le koko bí ọ̀tá. Ajé jẹ́ ní ẹ lápò mọ̀ jẹ́ kí n ní ẹ lọ́rùn. Èmi a mọ̀ ní ajé ògúngúnnísọ̀, ajé onísọ̀ bòjí. Ajé ọ̀wọ́nrán olókùnsẹ̀ ní adé, ajé abara le koko bí ọ̀tá. Ajé jẹ́mi ó ní ọ ní báńkì àkáǹtì mọ̀ jẹ́ kí n ní ọ lọ́rùn. Gbogbo ẹ̀dá tó bá ti lájé lọ́rùn, wọ́n jẹ gbèsè ní o. Gbogbo ẹni tó jẹ gbèsè, ọba tí mo bá yàn san gbèsè, tówó tún máa ń ṣẹ́kù tẹ́yìn ó fi ṣe ayé ẹ̀, yóò bá gbogbo wa, yóò bá wa san gbèsè wa o. Àmín. Níbo la wà? Níbo la gúnlẹ̀ sí lórí ètò ajé èyí tó ń lọ lọ́wọ́ yìí? Òun náà ni ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe blọ́ọ̀kù ìkọ́lé, block industry. Eléyìí tó wà ní Bódìjà ní ìlú Ìbàdàn. Tá a bá ń bọ̀ láti Ìwó road tàbí Aṣíbaṣọ̀run, àbẹ́yàn ń bọ̀ láti Bódìjà, Kájọlà block industry òun níbi tí a wà yìí, tí ajé tó ti ń rú gọ́gọ́, tó ti ń rú gọ̀gọ́. Ajé ètò ajé ó dá lórí iṣẹ́ òòjọ́ tí oníkálukú wa tá à ń ṣe. Wọ́n ní ẹni tí ó jàre òṣì yóò níṣẹ́ lọ́wọ́ ni o. Iṣẹ́ òun ni a fi máa ń jàre òṣì. Ẹ̀dá tí ò bá ti ní tí ń ṣe, ẹ wò ó, yóò tọrọ jẹ. Ọwọ́ tó bá sì dilẹ̀, òun lèṣù máa ń bẹ̀ ní ọ̀wẹ̀. Kájọlà block industry òun níbi tí a wà yìí. Tẹ́yìn náà bá wo ibi tí mo kọ ẹ̀yìn sí, ẹ rí wípé blọ́ọ̀kù kọ́lé òun ló lọ rẹ́rẹ́rẹ́ yìí. Ibi tẹ́ ń wò yìí, ọdún ti pẹ́ o tí iléeṣẹ́ block industry yìí tó ti wà. Ẹ jẹ́ kí ẹni tí yóò jẹ́ bàbá alájé wa tòní lórí ètò ajé tí ó bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí wọ́n súnmọ́ mi káwá jọ kán sínú ètò níkùnkùndùn. Kájọlà block industry, ìgbà wo ló ti wà? Àdúgbò wo ló jókòó sí? Báwo ni ajé ṣe ń wá sí? Kí ni àmọ̀ràn èèyàn wa yìí tó fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ ajé? Torí tá a bá ń sọ̀rọ̀ ajé, à ń sọ̀rọ̀ owó, kẹ́dẹ̀ ó ṣiṣẹ́, kó lówó lọ́wọ́, kó rówó gbọ́ bùkátà, kó rówó tọ́ ọmọ. Béèyàn bá kọ̀ tí ò ṣiṣẹ́, níbo ni ó ti rówó? Ṣé yóò mọ gbálẹ̀ ẹlẹ̀ lábàdà lówó sì mọ jáde ńbẹ̀? Nǹkan kó sínú inú ètò ajé nígbà tí a bá wọnú kùnkùndùn ètò. Ó yá, ẹ máa bá wa ká lọ. Ẹ kú iṣẹ́ ń bí o, ọ̀rẹ́ wa. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Báwo ni gbogbo nǹkan? Dáadáa ni o. Ẹ kú ọ̀rọ̀ lájé o. Ẹ wọ ọ̀rọ̀ nu. A mọ̀ rí ajé jẹun o. Àmì o. Ẹ̀já dúró báyìí. Ẹ̀já dúró báyìí. Ẹ ṣeun. Ètò ajé òun ni ètò eléyìí tí agbéwá kayín mọ́ ní Kájọlà block industry. Àwa ń ṣe eléyìí láti máa fi gbé iṣẹ́ ọwọ́ àwọn èèyàn wa lárugẹ, nítorí pé ìpolówó làgúnmòwò. Yàtọ̀ sí ìpolówó, ètò yìí tún wá kún sínú láti máa fi jí àwọn èèyàn wa tí wọ́n rò wípé bóyá kéèyàn kàn jí láàárọ̀ ọjọ́ kùtùkùtù ó sì mú ilẹ̀ ẹlẹ̀ kó gbá lábàdà kó sì máa jáde ńbẹ̀ kó máa kó. Ọ̀pọ̀ mọ̀ pé iṣẹ́ là á ṣe tá a fi ń jàre ìṣẹ́. Ẹni tó bá ṣiṣẹ́
yóò jàre iṣẹ́ o bẹ́ẹ̀ ọlà tẹ́ ń wò yẹn ọwọ́ Ọlọ́run ló wà tí àwọn ẹ̀dá ní ká gbìyànjú Ọlọ́run ni mo wá dé ìgbìyànjú ládé inú wọn wá dùn fún bí ẹ ṣe fi àyè gbà wá lórí ètò ajé ògúngúnnísọ̀ ajé onísọ̀ bòjì ajé ọ̀wọ́nrán olókùn sẹ̀ní adé ajé abárálé koko bí ọ̀tá ẹ bá mi dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí ń wò yín lójú móhùnmáwòrán yìí. orúkọ tèmi ni Adéwùmí Adélékè èmi ní alákòóso iléeṣẹ́ tá a wà yìí Kájọlà Block Industry. Kájọlà Block Industry tá a bá béèrè lójú àwọn èèyàn kan tó bá rẹ̀ ń tí ń ṣe irú iṣẹ́ tẹ̀ ń ṣe wọ́n á ní iléeṣẹ́ blọọkù bóyá àwọn tí ó kàwé ló wà ńbẹ̀ bóyá tó pé wọn kàwé ọ́fíìsì ibìkan lẹ́yìn kan jókòó sí kí wọ́n máa gba owó lọ́wọ́ ìjọba ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí ṣé ẹ̀yin kàwé. èmi kàwé o mo lọ sí school mo dẹ̀ kàwé mo jáde mo lọ secondary school mo lọ university mo dẹ̀ kàwé mo jáde. ẹ lọ yunifásitì. bẹ́ẹ̀ni. kò sì tì yín lójú pé ẹ̀yin yọ blọọkù tà. kò tì mí lójú o nítorí wípé ìdí iṣẹ́ yìí iṣẹ́ tí wọ́n bí wa sí ni iṣẹ́ tá a mọ̀ tán fi lé wa lọ́wọ́ láti kékeré ni. wọ́n bí yín sínú ẹ̀. bẹ́ẹ̀ni. bíi báwo. iṣẹ́ yìí bàbá tó bí mi ni ló ń ṣiṣẹ́ yìí. bàbá Kájọlà. bàbá Kájọlà ni ló ń ṣiṣẹ́ yìí. so wọ́n sì bí wa síbẹ̀ wọ́n fi mọ̀ hàn wá báyìí la ṣe ṣe nígbà tá a tún parí iléèwé wọ́n tún fi hàn wá wípé báyìí la ṣe a sì fojú sí i. bàbá wa ń kọ́. bàbá Ọlọ́run ti mú wọn sọ́dọ̀. Ọlọ́run ti mú bàbá sọ́dọ̀. bẹ́ẹ̀ni. bàbá Kájọlà ti kú. bàbá Kájọlà ti kú. kékeré làwọn wà tá a ti mọ bàbá Kájọlà. bẹ́ẹ̀ni. Ọlọ́run ó fi ọ̀run kẹ́ wọn. àmín àmín. bàbá kú ẹ sì wá jẹ́ kí iléeṣẹ́ blọọkù yìí ó kú. kò kú o. iléeṣẹ́ blọọkù kú o. ẹ dẹ̀ ń rọ́ọ̀nù ẹ̀. a dẹ̀ ń rọ́ọ̀nù ẹ̀. tó bá rí báyìí fún àwọn ọ̀rẹ́ èèyàn kan tí bàbá wọn bá gbèrú iléeṣẹ́ báyìí kalẹ̀ brọ́dà mi bí bàbá ṣe kú iléeṣẹ́ ti kú nù. yóò kú ni o. kí lámọ̀ràn yín fún àwọn tó jẹ́ pé bàbá wọn gbèrú nǹkan báyìí kalẹ̀ bàbá wa kú tán bí wọ́n ṣe pín ogún tí wọ́n fọ́jú gbogbo ẹ̀ pọ̀ fún òun lè tẹ̀síwájú nínú iṣẹ́ yẹn mọ́ kí lámọ̀ràn yín. àmọ̀ràn mi fún wọn ni wípé ẹni tí bàbá rẹ̀ tó bá ní irú nǹkan báyìí kó mójútó kó dẹ̀ jẹ́ kó wà lọ́kàn òun kó jẹ́ kí iṣẹ́ yìí kó jẹ́ kó wà nínú ọkàn òun wípé òun fẹ́ ṣe òun dẹ̀ fẹ́ ṣe láṣeyè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá wọn máa ń fi ilẹ̀ tán bá fi iṣẹ́ ilé lẹ́kùn tí wọ́n gbé gbogbo ẹ̀ tà kèé sí lọ́kàn wọn wípé iṣẹ́ ìdọ̀tí ni iṣẹ́ yèpẹ̀ ni yèpẹ̀ ń yí wa lára yèpẹ̀ ń dà sí wa lára wọn ò ní ṣe irú wọn ni mo sọ ní pé káwọn mógún káwọn pè. ọ̀rọ̀ jáde o ẹ ṣeun báwo wá ni kíní òun ṣe ń yá ńlẹ̀ sí ṣé torí bóun ni ti ń yá ńlẹ̀ sí ìlú wọn nílùú dùn tá a gbọ́dọ̀ bá wọn fẹnu sọ pé ìlú le sáwọn èèyàn òróró jẹun níbẹ̀ ni wọ́n ti wá rówó kọ́lé ṣe ni wọ́n wá ra búlọ́ọ̀kù bóun làjẹ ṣe ń wá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe ìlú dùn dáadáa ṣùgbọ́n ẹni bá lè ṣiṣẹ́ tí ó ṣiṣẹ́ dáadáa yóò lówó lọ́wọ́. yóò lówó lọ́wọ́. bẹ́ẹ̀ni ẹni tí ò bá lè ṣiṣẹ́ ajé ò ní tọ̀ wá ẹni bá lè ṣiṣẹ́ ajé á tọ̀ wá. ẹ dákun ẹ bá ń túbẹ̀ yẹn wí. ẹni tí ò bá lè ṣiṣẹ́ ajé ò ní tọ̀ wá o bẹ́ẹ̀ bá lè ṣiṣẹ́ ìlàjì ó tọ̀ wá. ìlàjì ó tọ̀ wá. bẹ́ẹ̀ni. ẹ wo gbólóhùn ọ̀dà náà ẹ jẹ́ kí wọ́n á yà síbi iṣẹ́ yín gangan. èmi mọ̀ pé ọmọ tí ìyá ẹ̀ bá pọ̀n sẹ́yìn tí bá fi ń lọ rí ata lóko tírú ọmọ bẹ́ẹ̀ bá dàgbà tán yóò máa táre ju ìyá ẹ̀ lọ. Yorùbá mi sóye yín. òye mi. ìtumọ̀ eléyìí ni wípé wọ́n bí yín sínú iṣẹ́ yìí ni bàbá Kájọlà wọ́n bí gbogbo ẹ̀yin ọmọ wọn sínú iṣẹ́ yìí ni wọ́n sì ṣe iṣẹ́ yìí títí tí bàbá fi jáde láyé kékeré náà ti mójú gbogbo yín mọ́ iná wọn ṣe títí tí wọ́n fi rán yín lọ iléèwé tẹ́ fi lọ yunifásitì tẹ́ fi dé. mo wá nígbàgbọ́ pé bẹ́yìn ṣe ń ṣe yìí yóò fẹ́ níyípadà sí tí bàbá ṣe ń ṣe nígbà tí bàbá ń bẹ láyé ibi tí mo ń lọ rèé o
lénìí gbogbo yín náà lẹ̀ ń gbọ́ ilé alájà mẹ́ta ó wó ilé alájà mẹ́ẹ̀ẹ́dógún ó wó wọ́n ní kò sẹ́lẹ́yìn àwọn búlọ́ọ̀kù tí wọ́n ń ṣe lásìkò yìí tí wọ́n ń fi sìmẹ́ǹtì báàgì kan yọ búlọ́ọ̀kù bíi 60 100 kí lè rí sọ sílẹ̀ yìí àti pé bò ní búlọ́ọ̀kù tí wàá ṣe rí. ṣe rí mo ti sọ ṣáájú pé bí ìlú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa òdodo ni ẹ sọ o ó ń kálukú ayé ń wò yín o ó ń kálukú wọ́n ń ṣe n tó wù wọ́n. ẹlòmíì ẹ mọ̀ pé ìgbà tá à ní dé ọ̀rọ̀ yàrá ó ń kálukú bẹ́ẹ̀ni ní tó ń kálukú bá ń ṣe àní débẹ̀ ní tó bá ṣe dá ẹlòmíì ojú la rí kò sẹ́ tó mọ̀ kù ẹlòmíì ní tí ó ṣe ní tí ó yọ ọbẹ̀ yóò yọ nǹkan tí ò dá bẹ́ẹ̀. sìmẹ́ǹtì ò change sí bó ṣe wà tẹ́lẹ̀ sìmẹ́ǹtì le sí i lóòótọ́ àkókò bó ṣe wà yìí nǹkan wọ́n ṣùgbọ́n èròjà tó fi po sìmẹ́ǹtì ó sì wà bó ṣe yẹ kó wà náà wọn ò dínkù ṣùgbọ́n ṣe mọ̀ pé nítorí wípé bí ìlú ṣe rí ó kálukú ní ọmọ wa káàkiri ṣùgbọ́n àwa èé ṣe bẹ́ẹ̀ ń bí nítorí wípé n tí bàbá tó bí wa tán fi lélẹ̀ fún wa làwa ń tọ̀ bọ́n ṣe ń ṣe tí nígbà wọn wà láyé bẹ́ẹ̀ làwa náà ṣe ń ṣe àdínkù bó ti yẹ kó rí bẹ́ẹ̀ náà ti yẹ kó rí. ìyẹn búlọ́ọ̀kù kájọlà lọ́dọ̀ wa ń bí ṣùgbọ́n táwọn míì tó bá ń wó pọ̀ jẹ́ ni pé nǹkan tí ò bá yẹ èròjà tí ò múnádóko ìwọ́n ó lò èròjà tí ò le tó ìwọ́n ó lò so ilé díẹ̀ yìí ni wípé tẹ bá rà àwọn ilé tán bá ń kọ́ tó bá ń dà wó ìpìlẹ̀ rẹ̀ tán fi ṣe kò jẹ́ nǹkan tó lágbára tó ni kò jẹ́ tó lágbára tó ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí o lọ́dọ̀ wa bí ní Kájọlà o bẹ́ẹ̀ àwa iléeṣẹ́ ọ̀dọ̀ wa ń bí báyìí èròjà táwa ń lò lágbára Ọlọ́run tọ́lọ́run sì ràn wá lọ́wọ́ èròjà tó múnádóko làwa ń lò àwo ò sì dínkù bí bàbá wa ṣe ń ṣe bẹ́ẹ̀ làwa náà ṣe ń ṣe. ládùúgbò tá a wà yìí àdúgbò yìí ni wọ́n ń pè ní níbo ni wọ́n ń pè bí Aṣíbódìjà. àdúgbò yìí náà ń pè ní pé Aṣíbódìjà ọ̀nà yìí náà ló lọ sí Báṣọ̀run bẹ́ẹ̀ni Aṣí tó lọ jáde sí Ìwó road bẹ́ẹ̀ni ọ̀nà náà ló lọ sákòbọ̀ ojú irin ó lọ sí General Gas tó lọ jáde sí yànà chọ́ọ̀chì tó bá wà tọ̀ báyìí òun ló lọ sí Bódìjà ó lọ University of Ibadan téèyàn ẹ̀ máa lọ ọjọ́ lọ Mọ́níyà tá a bá ní kí n béèrè ládùúgbò yìí ilé ló pọ̀ rẹ́rẹ́rẹ́ yìí ó lè tó lé mélòó tí wọ́n lo búlọ́ọ̀kù bàbá wa Kájọlà tí wọ́n ti fi kọ́ ládùúgbò yìí. kò níye rárá o tí n bá tiẹ̀ ní ìwò ìta ọ̀dọ̀ ti yín gan nílé ọ̀dọ̀ yín tẹ̀ ń gbé tìbí búlọ́ọ̀kù wa la fi kọ́ ìjẹ́ tọ̀dọ̀ ti yín wó. ó ṣá lọ ọbẹ̀ o. bó ṣe yẹ kó bọ́dọ̀ ti yín wó mo fi sọ ní pé kò níye iye ọdún tá a ti wà ń bí 1983 la ti wà ń bí. 1983 bí bàbá ti dábì ilẹ̀. so kò níye kò níye o. ó ṣe àfilẹ̀ tèmi ṣe àkàwé. ẹ̀yin tó bá jọ náà la fi ń wo òun bọ̀ jẹ́ pé ìtọ̀dọ̀ tiyín náà ni ló súnmọ́ wa tá a lè tọ́ka sí tẹ́yìn náà lè mọ̀ pé báyìí ló ṣe rí. adúpẹ́ lọ́dọ̀ náà Olúwa ṣe. Ọlọ́run ní jó wó àwa lù yín lọ́gọ̀ ẹnu a sì kí yín wípé ẹ kàwé ẹ dúró de iṣẹ́ ìjọba ẹ mọ fẹsẹ̀ gbàgbóró káàkiri ẹ dẹ̀ tún faramọ́ bàbá wa ẹ pé ńgbà tẹ́ ti lọ iléèwé tẹ́ ẹ dé ẹ̀yin ò lè ṣiṣẹ́ yẹ̀pẹ̀ bàbá tó wá kú ẹ wá ṣe ní bàbá kù ẹ wá ń gbé iléeṣẹ́ yẹn ẹ ń gbé ní arugẹ kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n lọ iléèwé gíga ẹ̀ ń tó lọ poli ẹ̀ ń tó lọ technical college àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí làmọ̀ràn yín fún ní kálukú ogun à ń fi sàtífíkẹ́ẹ̀tì wáṣẹ́ kí iṣẹ́ ìjọba Ọ̀yọ́ kó wọ́n sì ń sá níbi iṣẹ́ tí bàbá àti ìyá rẹ̀ gbé lẹ̀ oúnjẹ nìyẹn lómi ń tà ọmọ ti dolóso ó lóun ò lè báyà òun tá ń jẹ kò lè jókòó sí ìdúró kóró màlàkí wọn bí tíyẹ ti ń rí owó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní bàbá rẹ̀ ó jẹ́ àgbẹ̀ tí ẹ dáko lọ rẹpẹtẹ torí pé ó ti lọ yunifásitì ó ti dé ó lóun ò lè ṣiṣẹ́ àgbẹ̀ ó ń wá white collar job káàkiri ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ àsìkò yìí ẹ̀wù bẹ́ẹ̀ ṣe rí gbẹ̀dẹ̀mukẹ́ ọlápẹ́ jókòó ti ṣe bàbá yín ẹ̀rọ wọn mú lọ sẹ́nu ẹ̀ẹ́dì new chance sádùúgbò
kí lámọ̀ràn yín fún gbogbo ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin? Àmọ̀ràn mi fún gbogbo ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé lágbà, òun ni wípé lákòókò tá a wà yìí, gbogbo wa la mọ bí nǹkan ṣe rí. Ọ̀gá ó dùn o, Nàìjíríà dùn o. Kó kálukú kó fojú sí iṣẹ́ tí bàbá rẹ̀ bá ń ṣe tó jẹ́ iṣẹ́ gidi ni o. Kó fojú sí i. Tó jẹ́ iṣẹ́ gidi. Ní dààmú. Kó fojú sí i. Kó dẹ̀ jẹ́ kí ọkàn òun wà ńbẹ̀. Àmọ̀ràn mi ni wípé á lè jẹ́ kí ìwúlò àwọn ọ̀dọ́ láwùjọ á lè jẹ́ kó pọ̀ sí i. Ọ̀dọ́ ò ní máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Kó jẹ́ kí wọ́n má jẹ́ kí pé iye tí wọ́n bá ti rí lápẹẹrẹ, báwa bá ta ọjà báyìí nísìnyí, a tajà, wọ́n fún wa ní 100,000. Tọ́dọ̀ míì bá rí ńta 100,000 náà kólẹ̀ yìí. Yóò mọ jayé lọ ni. Yóò mọ wò pé kí ló òun mọ jayé lọ ni. Ó lè lọ gbòtẹ́ẹ̀lì kó mọ gbólóso. Bẹ́ẹ̀ ni, kó má jẹ́ kí ó fẹ̀jú mọ́ ọn, kó dẹ̀ mójútó o, kó farabalẹ̀, kán jẹ́ kí ìfẹ́ iṣẹ́ tí bàbá wọn fi lẹ̀ kán jẹ́ kó ní ìwúlò nínú ayé wọn. Yóò sì farahàn lẹ́yìn wá ọ̀la fún wọn. Torí àwa náà ó farahàn fún wa ni là ń jẹ dọjọ́ èní. Ọlọ́run sì ràn wá lọ́wọ́ bá a ṣe ń ṣe tó jẹ́ ní pé gbogbo rẹ̀ ó dẹ̀ rí bó ṣe yẹ kó rí. So àmọ̀ràn tèmi ó gba àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ni pé kí wọ́n fojú síṣẹ́ bàbá wọn, ìyẹn iṣẹ́ gidi, ìyẹn iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ tó ṣe é mú yangàn láwùjọ. Irú àbẹ lómi ń ṣiṣẹ́ tí ò ṣe é mú yangàn. Tí ò ṣe é mú yangàn. Iṣẹ́ tó bá ṣe é mú yangàn láwùjọ kán fojú sí i dáadáa. Ìyún bá wọn. Kí lámọ̀ràn wọn yín fáwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ yìí? Nítorí pé téèyàn bá ń ṣe tó bá fọmọlúàbí ṣe, wọ́n fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe, ìní máa ń pẹ́ lọ́wọ́ èèyàn bí iṣẹ́ bàbá yìí ṣe pẹ́ o. À ń sọ̀rọ̀ 1983. Ṣé ẹ mọ iye tó ti dá block industry lẹ̀ láàrin ọdún 5 tó ti wó? Ẹlòmíì ò jọ ọdún 2 lọ, ó ti wó. Ẹlòmíì láàrin ọdún kan ó ti wó. Nítorí pé wọn ò fi òtítọ́ ọnú, wọn ò fi ṣe nǹkan tí wọ́n ń ṣe. Kí lámọ̀ràn yín fún gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìjàmbá nídìí iṣẹ́ block industry? Àmọ̀ràn mi ní gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ìjàmbá nídìí iṣẹ́ block industry ni pé. Èrò ọmọ kan, ẹni tí ó ra blọọkù tí ò mọ ẹnjìníà tí ò mú kankan dání, àwọn èrò ọmọ kan àrí blọọkù ara ni tiwọn. Pàápàá jùlọ ọ̀nà táwọn èèyàn ń gbà kọ́lé lásìkò yìí, wọ́n ń gira kọrin. Ẹlòmíì yàrá 2, yàrá kan, tẹ́ ẹ bá dé àwọn sáìtì ńláńlá, wọ́n wá ra blọọkù tán, gbogbo ilé ó ti sán, gbogbo ó ti bàjẹ́ látàrí blọọkù tí ò dáa. Ẹ bá wọn sọ̀rọ̀. Àmọ̀ràn tèmi fún àwọn tá a jọ ń ṣe irú iṣẹ́ tá à ń ṣe, ò ní wípé ẹ já máa lo nǹkan tó dáa láti ṣiṣẹ́. Ẹ má jà máa wò pé nítorí wípé bílù ṣe rí àwa ní ṣe tó dáa. Ẹ já máa wò wípé nǹkan tá a gbé kalẹ̀ yìí, yàrá ilé táwọn oníbàárà wa tí ó bá wa rà tí wọ́n ó sùn sí, ẹ jẹ́ ká máa wò pé ilé tí wọ́n sùn sí, tí wọ́n kọ́ ilé blọọkù tá a lò fún wọn ó gbúdọ̀ dáa. So nídìí èyí ni wípé ìmọ̀ràn tèmi ó gbà wọ́n ni pé nǹkan tó dáa ni ẹ já máa lò. Sìmẹ́ǹtì tó yẹ ká lò ni ẹ já lò. Yanrìn tó yẹ ká lò ni ẹ já lò. Ẹ já má dín agbára ẹ̀ kù. Ẹ já má fi kún kó pọ̀ jù. Ewu wo ló wà fún àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìjàmbá nínú iṣẹ́ yín? Ewu wo ló wà fún ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ yìí? Kí ló ṣe mú ìpalára dání? Ewu tó wà fún wa ni wípé lórí iṣẹ́ wa yìí, a ní association lórí iṣẹ́ wa yìí. A ní association lórí ẹ̀. À ń ṣẹgbẹ́. Ẹ ń ṣèpàdé. Tá à ń ṣèpàdé lórí. A sì mú wọn. Ṣé irú àwọn ọ̀rọ̀ yìí máa ń jẹ jáde nínú ìpàdé yín? Pátápátá gbogbo ẹ̀ ní jẹ jáde. Ẹgbẹ́ yín mú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjàmbá kù. A mú wọn. Gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ìjàmbá kù, tá a bá ti lọ sọ́dọ̀ rẹ̀, á mú lọ ilé ẹgbẹ́. Kí lẹ fi mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ ìjàmbá kù bó lẹ́sẹ̀? A máa ń débẹ̀ torí a máa ń yan ara ìgbìmọ̀ lára wa. A mọ̀ ní kán mọ káàkiri. Bí àwọn ọlọ́pàá ẹgbẹ́. Ẹ lọ yẹ blọọkù ẹ wò. Ẹ gbé wò. Ẹ̀yin náà gbé blọọkù lójú kìíní tí gbogbo ayé rẹ̀. Ẹ gbé blọọkù yín wò. Ẹ gbé wò. Ẹ yẹ̀ wò. Ẹ ṣe wò. Gbogbo ẹ̀ ni a máa ń ṣe. Ta lè máa ń rán àwọn ènìyàn, àwọn ọlọ́pàá ẹgbẹ́ kán káàkiri. À ń gbìyànjú, ṣùgbọ́n
àmọ̀ràn tèmi ó tún gbà wọ́n lẹ́ẹ̀kan sí ni pé àwọn tó ń ṣe kí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù Ọlọ́run kí wọ́n bẹ̀rù Ọlọ́run kí wọ́n bẹ̀rù àti sun ọjọ́ kan ayé wọn ká sì má ṣe bẹ́ẹ̀ mọ́ ká máa lo nǹkan tó dáa. kájọ pọ̀pọ̀ kórílẹ̀-èdè yìí ó lè dáa kí wọ́n yé ba Nàìjíríà ló kọjẹ́ mọ́. èrò tí ń kú yìí ti pọ̀ jù ilé alájà 3 alájà 15 káàkiri Nàìjíríà parọ́ bó ṣe rí nù. ẹ ṣeun ojú òní ti wá lẹ́ẹ̀kan sí ajé lẹ́tọ̀ ètò lajé Akínsọlá Nurudeen Adékúnlé lórúkọ tí mò ń jẹ́ Alájí orúkọ ni wọ́n pè ní Mátàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ brọ́dà mi ẹ bá ń dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Adéwùmí Adélékè Adéwùmí Kájọlà block industry. Adéwùmí Adélékè ẹ júwe ibi tá a wà yìí ẹ júwe. ibi tá a wà yìí ni Aṣíbódìjà. Aṣíbódìjà ìyànà ọlọ́pàá Òkè Agbára street Aṣíbódìjà níbi tá a wà yìí. Blọọkù làǹtà náà gbà tá a wà yìí. àmú náà wà ń bẹ tí ń gbé sínú àǹtà àmù ó wà níwájú ó wà ń ta gbogbo ẹ̀ ládùúgbò. ẹ jáde bí àmù ẹ jáde bí àmù ẹ jáde bí àmù. àmúre. àmúnú. wow. láì dé ìnà pẹnu èèyàn mọ̀ pé sìmẹ́ǹtì dùn eléyìí. ó dùn ó dùn ó dùn o. gbogbo eléyìí ti dowó báyìí o. ó ti dowó o. ìgbà mo gbẹ́kànga ọ̀dọ̀ mi nígbà náà lọ́hùn àpò 5,000 náírà ńgbà náà lọ́wọ́ yìí nìsín. bó ṣe rí nù. tọ ìdérí ẹ̀kọ́ yìí. ìdérí ẹ̀ nù. ìdérí ẹ̀ líle. ìdérí ẹ̀ nù. kí lẹ pé àpèjúwe ibi tí a wà yìí. ìyànà ọlọ́pàá ní Aṣíbódìjà. ọ̀nà yìí ló lọ sí Bashorun bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ó jáde sí Woro. bẹ́ẹ̀ni. ó jáde sí General Gas. bẹ́ẹ̀ni. ó lọ sákòbọ̀. bẹ́ẹ̀ni. Ọlọ́ǹdá. bẹ́ẹ̀ni. àpàtẹrẹ nǹkan mọ́ra wọn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ó lọ Wo Road. bẹ́ẹ̀ni. Lagos Express Road. bẹ́ẹ̀ni. ọ̀nà náà ló lọ sí Bashorun. bẹ́ẹ̀ni. ó lọ dé Àpẹ́. bẹ́ẹ̀ni. ó tún lọ sí Géètì. bẹ́ẹ̀ni. ọ̀nà èyí tó wà lọ báyìí wà lọ sí Bódìjà. bó ṣe rí nù. gbogbo inú kòkó. Ọ̀ṣunkáyé. Alágbàgbà. Akíngbọ́lá. ojú irin Bódìjà. Ìsọpákó. UI. Orogún. Àjíbọ̀dẹ. ìlú ńlá lẹ múlé sí. Ọlọ́run yóò jẹ́ kí ajẹ́ kó mọ wọgbá. Ọlọ́run yóò fi ọ̀run kẹ́ bàbá wa. Bàbá Kájọlà. tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bàbá tí Ọlọ́run ní kí ó bí ọmọ sáyé tí ò jẹ ọlá ọmọ mọ́ tiẹ̀. Bàbá tó wá sílé ayé tó lákùn tó laka ni bàbá Kájọlà block industry. Téèyàn bá ń gbé Aṣíbódìjà tó ń gbé ní association tó ń gbé ní Ìdí-Orógbó, Akíngbọ́lá, Rainbow àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá lòun ò mọ bàbá Kájọlà ìrìn ẹ̀kú kan. ọ̀kan nínú ọmọ bàbá Kájọlà òun náà ni ọmọ ìyá mi dáadáa yìí Adéwùmí. mo dẹ̀ kí wọn náà ọ̀dọ́ tí ọ̀dọ́ máa ń kẹ́kọ̀ọ́ látàrí ẹ̀ lọ́lọ́ ń pè ẹ́ àti àwọn tó kù rẹ̀. ọmọ tí ọba bá ogún bá bẹ́ẹ̀ jẹ́, ọmọ tí ọba ṣẹ́ bá bẹ́ẹ̀ jẹ́, ọmọ tó lọ iléèwé tó lọ yunifásitì tóbi ránṣẹ́, iṣẹ́ tí wọ́n fi rán ní ilé ẹ̀kọ́ òun kò wá jẹ́ kíṣẹ́ yẹn ó bàjẹ́. ó wá ṣe ní bàbá kú lágbára lọ́wọ́ Ọlọ́run ìwọ náà ò ní jọlá ọmọ mọ́ tiẹ̀ o. bí bàbá ṣe ṣe tó ọlá tí yóò ju ti bàbá lọ. ọlá àwọn ọmọ tiwọ àtàwọn tó kù yín náà Ọlọ́run yóò jẹ́ kí ọlá ọmọ tí yín kó ju ti yín náà lọ. mo kí ẹ mo lù ẹ́ lọ́gùn ẹnu. àwọn ọ̀dọ́ tó yẹ kéèyàn fi ìgbésí ayé wọn kó fi to ilé ayé ẹ̀ òun rèé. tó o bá ń wò mí àbí wọ́n bá rí fídíò yìí tó o lábúrò àbẹ́gbọ́n tó yọ̀lẹ́ tí wọ́n wò òjijì tí ò fẹ́ ṣiṣẹ́, àbí wọ́n ní ọmọ tó ní kó wá jókòó tiṣẹ́ rẹ lójú ayé rẹ ń yọrí bọ́rọ́bọ́rọ́, ẹ fi fídíò yìí ránṣẹ́ sí wọn. ìyá tí ń ta oúnjẹ, ìyá aláṣọ, ìyá eléwé, ìyá onígi, ìyá tí ń ta fùfú, ìyá ẹlẹ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ ẹ ní kí àwọn ọmọ yín kí wọ́n mọ wá jókòó tì í kẹjọ máa ṣiṣẹ́ nígbà tó lọ iléèwé tí ò ríṣẹ́, tọmọ náà ń yọ̀dí bọ́rọ́bọ́rọ́, ẹ fi fídíò yìí ẹ fi ránṣẹ́ sí ọmọ náà. ẹni tó bá ṣiṣẹ́ yóò jàre iṣẹ́ o, ẹni ò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́. ọwọ́ tó bá sì dilẹ̀ lè sùn bẹ̀ lọ́wọ́ ẹ̀. arákùnrin mi nísìn ó ti jí dé block industry látàárọ̀
òru ló kù òǹbí lánàá bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́nìkan ti wá fi iṣẹ́ aburú lọ ẹ tó ti wà ń bi iṣẹ́ látàárọ̀ tí ọ̀rá yè ọ̀rẹ́ wa àwọn ọ̀dọ́ àsìkò yìí àwa làgbọ̀ ọ̀la o ẹjẹ́ tó ní ṣe torí àwọn ọmọ tí ń bọ̀ lọ́la ẹ má jà bẹ́yìn jẹ́ torí ọjọ́ ọ̀la ajé lètò ètò lajé lẹ́ẹ̀kan sí ẹ má bá wa ṣí àfídíò yìí ẹ bá wa bó kó lọ fà á ajé ògúngúnúsọ yóò fi ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa yóò fi ṣe ibùgbé o nọ́mbà wo ni wọ́n lè pe kájọlà block industry sí. nọ́mbà tá a lè pè wá sí ni pé 070 85 83 81 33 tàbí 090 63 97 61 19 lẹ́ẹ̀kan sí méjèèjì 070 070 85 85 83 83 81 81 33 33 33 yes. èkejì tàbí 091 091 63 63 97 97 61 61 19 19 19 61. 61 ní àwọn nọ́mbà tí ẹ lè pe iléeṣẹ́ kájọlà block industry. níbo ni ọwọ́jà yín dé tí ó jẹ́ pé tẹ̀ ń bá ra blọọkù lẹ lè gbédé níbo lẹ lè gbédé. kò síbi tọ́wọ́jà wa ò dé. mọ́tò wà mọ́tò wà tẹ̀lé fi báyàn kó. láti báyàn kó kò síbi tọ́wọ́jà. ẹlòmíì lè rí ọ̀rọ̀ wa yìí kó wò pé iléeṣẹ́ lòun ti rà kọ́nà ẹ̀ sì jìn mọ́tò yóò kó débẹ̀. bẹ́ẹ̀ kò síbi tọ́wọ́jà wa ò dé. àti àmù àtàmù torí wípé kó sínú kànga torí wípé blọọkù wa àti sọ́nà lẹ́ẹ̀kan Àti nígbà sọ. tá à ń ṣètò ó dá wa lójú ó sì ní iye tá à ń ta kọ̀ọ̀kan tí ó lè dá sí tọ́wọ́jà wa. òun rèé àbí. ó rèé o. ó rèé o. òun rèé o ní sùúrù fílẹ̀ fún mi. ó rèé o. ẹ ti rí. kábíyèsí Elédùmarè. ó wúwo. ẹ ti rí báwọn. ṣe ẹ rí bó ṣe rí. ìbí ó ṣe dún máa dún koro leléyìí. náà ìkọ́ yìí. náà leléyìí. 6 ńkọ́. 6 ni. ok 6 leléyìí. jẹ́ 6 ló wà níbí. ló wà ń bẹ̀ yẹn. àgbóná wo àgbèwò. ok náà iná làwọn eléyìí. 6 wà lẹ́yìn 6 ni. ok 6 làwọn eléyìí. 6 ni. 6 ni. òun ló wà lẹ́yìn. blọọkù 6 lélẹ̀. ẹ̀hún lélẹ̀. ó nù. ó nù. ó nù. ń yo bó ṣe rí nù. olódò nù. àjọ mọ̀ wá. adúpẹ́. ó ga ọ. ọlọ́run bá fi àlùbáríkà sí.